ọ̀rọ̀ àgbà yín tún rèé o. Mo pé ọ̀jọ̀gbọ́n kan ló sọ̀rọ̀ tí a mọ̀ sí Mahatma Gandhi. Ó dárúkọ àwọn nǹkan méje kan tó jẹ́ pé ó léwu fọ́mọ ẹ̀dá ènìyàn. 7 dangers to human future. Alákọ̀ọ́kọ́ òun ni wealth without work, ọrọ̀ láìsí iṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì ló pè ní pleasure without conscience, ìgbádùn láìsí ìtìjú tàbí ẹ̀rí ọkàn tó tọ́. Ẹlẹ́ẹ̀kẹta ló pè ní knowledge without character, ìmọ̀ láìsí ìwà rere. Ẹlẹ́ẹ̀kẹrin ni business without ethic, òwò láìsí ọ̀nà àátèlé tàbí ìlànà àátèlé. Mo pé ẹni tó bá ń ṣòwò tí ò sí ṣèyí mọ́ ṣèyí ń bẹ̀ bí wo onítọ̀hún bá ṣòwò ó lè má jèrè o. Ẹlẹ́ẹ̀karùn-ún ni science without humanity, ìmọ̀ tàbí ká sọ pé ìmọ̀ ìgbàlódé láìsí ìjẹ́mọnìyàn rere. Ẹlẹ́ẹ̀kẹfà ni religion without sacrifice, ẹ̀sìn láìsí ìjọsìn tàbí ohun àjọ̀wọ́ gẹ́gẹ́ bí àsìkò ẹni tàbí nǹkan ní ẹni. Bí èèyàn bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jọ̀wọ́ àsìkò rẹ̀ láti kírun, tàbí ó jẹ́ ẹlẹ́sìn Kristi ó gbọ́dọ̀ jọ̀wọ́ àsìkò rẹ̀ tàbí nǹkan ní rẹ̀ láti máa lọ sí ilé ìjọsìn tàbí láti jọ́sìn fún Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́sìn àbáláyé, àwọn náà máa jọ̀wọ́ nǹkan ní wọn fún ẹ̀sìn wọn. Ẹ̀rí ẹlẹ́ẹ̀keje òun ni politics without principle, òṣèlú láìsí ìlànà àátèlé òdodo. Ọ̀rọ̀ àgbà kò ní jù báyìí lọ. Ẹ ṣeun mo dúpẹ́.